Hallelujah. Mo kí wa pé a kú ọdún tuntun. Èyí tí èmi àti rẹ jọ wọ̀ ní ayọ̀ àti àlàáfíà yìí, ògo Ọlọ́run àti ìbùkún rẹ̀ yóò bú jáde láyé wa ní orúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run ò ní fi èmi àti rẹ sílẹ̀ o. Bí ó ti wù kó rí nínú ọdún yìí, a ó lu àlùyọ. Àlàjá jẹ́ tèmi àti rẹ ní orúkọ Jésù. Àmín. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú àlàjá ọdún. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ní orúkọ Jésù. Àwa ọmọ Ọlọ́run alààyè. Èyí tí mo mú wá ní ọ̀tẹ̀ yìí, òun ni ètò àdúrà, àkànṣe àdúrà fún gbogbo wa láti gbà nínú ọdún yìí. Àkòrí àdúrà yìí ni mo pè ní ogun adúró tini. Ogun tí ó máa ń dúró ti ènìyàn ní bèbè àlàjá. Mo fẹ́ kí o wọnú àdúrà lọ pẹ̀lú mi. Pé ìwọ ogun tí ó dúró tì mí ní ọdún tí ó kọjá, ìpínyà dé bá èmi àti rẹ lọ́dún yìí o. Ní orúkọ Jésù, ogun àìní, ogun ìpọ́njú, ogun ìyà, ogun ẹ̀tẹ́, ìpínyà dé bá mi àti rẹ o. Lórúkọ Jésù, nínú ọdún yìí èmi àti rẹ ò jọ rìnrìn àjò. Ó yá gbẹ̀yìn dà lẹ́yìn mi ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Wà á pariwo sókè pé ogun tí ò jẹ́ rí ìgbéga ní ọdún tó kọjá, ayé mi ò sí fún ọ lọ́dún yìí o. Fi ayé mi sílẹ̀ ní orúkọ Jésù Kristi. Wà á máa pariwo wípé ìwọ ogun adúró tini bí iṣẹ́ ọrùn tí ò fẹ́ kí n lo àlùyọ. Ìwọ ogun ibi báyìí ni bàbá rẹ dé dúró tí ò fẹ́ kí n lo àlàjá. Ó yá padà lẹ́yìn mi ní orúkọ Jésù Kristi. Àṣẹ àti kọ́ wípé iná síwájú Olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run. Wà á pariwo sókè wípé ìwọ ogun atúnidá tí ó bá mi rìnrìn àjò ọdún tó kọjá, jáde kúrò láyé mi. Jésù Kristi, wà á bá mi rìnrìn àjò ọdún yìí o. Kó lè pè mí tayátayá, tọmọtọmọ, tẹbítẹbí, tọ̀rẹ́tọ̀rẹ́, tọmọ ìjọ ní orúkọ Jésù Kristi. Àmín. Ogun a máa dúró ti ènìyàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run dà, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Ìfihàn orí 12 láti ẹsẹ̀ 1. Nítorí ẹlòmíràn lọ́dún tó kọjá ó yẹ kó ṣoríire o, ṣùgbọ́n àwọn ogun adúró tini ní bèbè àlàjá ó dúró tì í. Tí a bá wọnú ìwé Ìfihàn tí mo fẹ́ kà yí dáadáa, wà á rí pé ọmọbìnrin kan wà níbẹ̀, èyí tí ó ní ògo, ṣùgbọ́n Sátánì, Dragoni, ejò àtijọ́ ni ó dúró tì í níbi tí ó ti ń rọbí. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àwọn agbára kan máa dúró tini níbi ìṣe oríire. Àwọn agbára ìkà yìí wọ́n máa dúró ti ènìyàn níbi tí ènìyàn ti fẹ́ bọ́ àbí tó ti fẹ́ rí ìtúsílẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Jájọ kàrọ̀ Ọlọ́run kí o bá lè kára mọ́ àdúrà yìí dáadáa ni o. Torí a ó pe àwọn kókó àdúrà kan jáde tí èmi àti rẹ máa jọ gbà nínú ọdún yìí kí ọdún yìí bá lè pé wa. A ó lé gbogbo àwọn ẹ̀mí tí máa ń dúró tini ní bèbè àlàjá jáde nínú ayé ẹni. Nígbà yìí la ó tó wá rí ọ̀nà lọ. Jẹ́ ká jọ ká ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Ìfihàn
orí 12 láti ẹsẹ̀ 1. Àmì ńlá kan sì hàn ní ọ̀run. Obìnrin kan tí a fi oòrùn wọ̀ ní aṣọ, òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀. Adé oníràwọ̀ 12 sì ń bẹ ní orí rẹ̀. Ó sì lóyún, ó sì kígbe ní ìrọbí, ó sì wà ní ìrora àti bímọ. Àmì mìíràn sì hàn ní ọ̀run. Sì kíyèsí, dragoni pupa ńlá kan tí ó ní orí 7 àti ìwo 10 àti adé 7 ní orí rẹ̀. Irú rẹ̀ sì wọ 1/3 àwọn ìràwọ̀. Ó sì jù wọ́n sí ilẹ̀ ayé. Dragoni náà sì dúró níwájú obìnrin náà tó fẹ́ bímọ, pé nígbà tí ó bá bí, kí ó lè pa ọmọ rẹ̀ jẹ. Gbọ́, àwọn agbára kan máa dúró tini kí wọ́n lè gba ògo lọ́wọ́ ènìyàn. Àwọn agbára ìkà yìí wọn kò náànú o. Gbọ́ mi, wọn kì í náànú ènìyàn. Ìkà ni wọ́n. Ìwọ náà láti gbógun tì wọ́n. Gbọ́, ìwọ ọmọ Ọlọ́run tí ò ń gbọ́ mi báyìí. Dágólì yìí dúró síwájú obìnrin yẹn. Kò sí ìdí méjì tó fi dúró o, ju pé kó bímọ, kó sì pa ọmọ náà jẹ. Gbọ́, bí obìnrin bá bímọ, inú rẹ̀ máa ń dùn ni. Ṣùgbọ́n Dágólì fẹ́ sọ ìdùnnú ọmọbìnrin, ó fẹ́ sọ di ìkorò fún. Gbọ́, ayé ò ní sọ ìdùnnú rẹ korò fún ọ ní orúkọ Jésù. Gbọ́, wàá wọnú àdúrà lá. Agbára wo ló dúró tì mí níbi ògo, tó ní mi ò ní rí ọ̀nà lọ ní ọdún yìí? Iná Ọlọ́run o, bá mi palẹ̀ rẹ̀ mọ́ ní orúkọ Jésù. Wàá gbọ́ àwọn àdúrà yìí ní kíkan ni o. Agbára ìdílé bàbá mi ni, agbára ìdílé ìyá mi ni, ló dúró tì ní níbi ògo mi, tó dúró tì mí níbi àlùyọ mi. Ẹ̀mí mímọ́ o, bá mi palẹ̀ rẹ̀ mọ́ lónìí ní orúkọ Jésù. Wàá tún pariwo, agbára agbègbè, agbára àyíká tó ní mi ò ní lo àlùyọ lọ́dún yìí. Ẹ̀mí mímọ́ o, bá mi finá jó wọn ràn. Gúdúgúdú, finá jó wọn ràn, finá jó wọn ràn, finá jó wọn ràn. Wàá fi ìkanra gbàdúrà yìí ni ó. Ṣé o mọ̀ wípé ọdún tó kọjá àwọn ọ̀tá òfin ọ̀làjà, ohun tó ti mú ọ̀làjà sínú ọdún yìí? Pariwo lóhùn rárá. Ó gbọ́, Sátánì ejò àtijọ́ ni, Dágónì pupa, ó dúró níwájú ọmọbìnrin pé kó rọbí kóun sì pa ọmọ rẹ̀ jẹ. Gbọ́ mi, agbára ẹ̀míràn ti dúró wájú rẹ o, pé kó lọ bí ògo kan má jẹ́ orí ìgbà. Mo pa àṣẹ lónìí, tí ó bá lè ṣe àmì, gbogbo agbára tó dóde ọ́ níbi ògo pé ò ní rí ọ̀nà là, iná o àti àrá Ọlọ́run kó jó wọn rẹ́ ní orúkọ Jésù. Pariwo sókè, mo sọ fún ọ pé ètò yìí ètò àdúrà ni. Gbogbo alágbára ayé tó ní ò ní lo àlùyọ lọ́dún yìí, bó ti wù kó rí lórúkọ Jésù, ó yá kán máa bógun là. Mo ní kán máa bógun là, mo ní kán máa bógun là ní orúkọ Jésù Kristi. Àmín. A sì ń bọ̀, a sì máa gbàdúrà sí, ṣùgbọ́n jẹ́ àtẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Gbọ́, obìnrin náà sì bí ọmọkùnrin kan tí yóò fi ọ̀pá irin ṣe àkóso gbogbo àwọn orílẹ̀-èdè. A sì gba ọmọ rẹ̀ lọ sókè sí ọ̀dọ̀ Ọlọ́run àti sí orí ìtẹ́ Ọlọ́run. Gbọ́, tí o bá lè gbàdúrà, a máa gbà ọ́ kúrò lọ́wọ́ ogun tó dúró tì ọ́ ni,
tí ò fẹ́ kó lu àlùyọ. Obìnrin náà sì sá lọ sí aginjù níbi tí agbé ti pèsè àyè sílẹ̀ dé láti ọwọ́ Ọlọ́run wá pé kí wọn kí ó máa bọ̀ níbẹ̀ ní 600 ọjọ́ ó lé 160. Gbọ́, Ogun sì ń bẹ ní ọ̀run. Gbọ́ mi dáadáa. Máíkẹ́lì àti àwọn áńgẹ́lì rẹ̀ bá Dágónì náà jagun. Dágónì sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀. Wọn kò sì lè ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni a kò sì rí ipò wọn mọ́ ní ọ̀run. Ó túmọ̀ sí wípé tí o bá gbàdúrà yìí, ogun tí ó dúró tì ọ́ yìí ò ní rí mọ́. Gbọ́, nígbà tí o bá já ogun àdúrà yìí, àwọn ogun adúró tì ní, àwọn ogun onídàmú, àwọn ogun wàhálà àti ìpọ́njú, wọ́n á pòórá nínú ayé rẹ̀. Ogun tí ò fẹ́ kí o débi gíga yóò pòórá. Gbọ́, wọ́n ní a sì lé Dágónì náà jáde. Àdúrà rẹ̀ á lé wọn jáde. Àdúrà rẹ̀ á lé ogun adúró tì nìyẹn jáde kúrò nínú ayé rẹ̀. Ejò láéláé nì tí à ń pè ní Èṣù àti Sátánì jù sí ilẹ̀ ayé, a lé jù sílẹ̀ ayé, a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú. Gbọ́, ó túmọ̀ sí pé tí o bá gbàdúrà dáradára, gbogbo ogun adúró tì ní ní bèbè àlàjá tàbí ní ọjọ́ àṣeyọrí, a ó lé wọn jáde. Pariwo, ogun ìdílé bàbá mi tó ní wọn kì í ṣe àṣeyọrí tàbí wọn kì í lọ ìrìn àjò ìlú òyìnbó nínú ìran wa, tó ní mi ò ní bọ́. Ó yá, ẹ̀mí mímọ́ ò lé jáde nínú ayé mi ní orúkọ Jésù. Kókó àdúrà àkọ́kọ́ ni ẹ ó wá gbà dáradára. Wá tún gbà kókó àdúrà ìkejì. Sọ wípé agbára òkùnkùn àyíká tó ní mi ò lílo àlùyọ nínú ọdún yìí, iná o àti àrá Ọlọ́run èyí tí ó bá Dágónì jà tí a sì borí rẹ̀ lọ́run, ó yá ẹ kọlù wọ́n ní orúkọ Jésù. Ẹ̀kẹta rẹ̀ ó pariwo wípé ìwọ alágbára ìdílé tó sọ wípé nínú ìran mi wọn kì í lu àlùyọ. Gbọ́, òpin dé bá ọ lónìí, dé òkú ní orúkọ Jésù. Tí o bá ti gba àwọn àdúrà yìí dáadáa, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó o sì máa yin Olúwa. Ṣùgbọ́n lọ́dún yìí, ipò sá fún ẹ̀ṣẹ̀ yóò dára fún ọ ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Àmín. Ẹ ṣé púpọ̀. Thank you. Jesus is Lord. Wow. Please subscribe to our YouTube channel at Olorun 1930 TV for music, prayers, messages, movies by Evangelist Adeniyi, aka Kinikinse. God bless you.